ìrọ̀rùn olúwa ìrọ̀rùn olúwa adarada tó bá pẹ́lẹ̀ náà lọ máa wọlé bó ṣe máa wọlé nìyẹn o torí pé òun sùn àbí ẹ̀ka òun nìyẹn ò tilẹ̀kùn jọ tó bá tẹ̀ yẹ pé o sunkún tí ò bá tẹ̀ sunkún ṣó bẹ́ẹ̀ mo ṣe sí géètì yẹn tí mo tilẹ̀kùn tí mo pàdé yẹn tí mo tún jáàmù ẹ̀ kò yẹ kó tají orun yìí náà ni kásìkájẹ́ enterprises ẹ máa kó ojú oorun o jọ mo fẹ́ bí ẹjọ́ ìwọ ló kọ́kọ́ lóyún sọ́wọ́ ni àbẹ́sẹ̀ ló ní sí mo bí ẹni arúgbó ti kékeré yẹ ẹwọ́ ṣe náà ọ̀lẹ yóò fi tiẹ̀ rárá mi ò lè parọ́ fún ẹ o ò níròrí ni àmọ́ yẹ ẹgbẹ́ ẹ tẹ́ pé wọ́n máa lé bọ́ọ̀sì kiri mú báyìí ni wọ́n máa lé gọ́ọ̀sìlò báyìí ò gbọ́dọ̀ rí lójú wọ́n ṣe ń ta gálà ló ń ta pure water ló ń ta mínírààsì mo bí ẹjọ́ ṣé ẹ fẹ́ fi wàhálà pa èmi nítorí kò tiẹ̀ yé mi wọ́n ń bímọ ni mo bímọ ni mo bèrè sẹ́ àtúbí ẹ̀ta ló lóyún ló ànsà mo mọ̀ nǹkan tó yẹ kí n ṣe motherless baby ló yẹ kí n gbé ẹ lọ́kọ lọ bímọ síbẹ̀ o kọ́wọ́dà ìpé mo kàn yá bí ọmọ ọ̀dájú. Má mi má bínú, má tún bẹ̀rẹ̀ jẹ́. Má bínú fọ́dí ẹ̀rẹ̀ má bẹ̀bí. Yorùbá ní kan ní kìíní méjì kìíní bí yan inú bí mi. Kọ́dà kò bí mi lásán ń fọ́ mi lórí. Àwọn náà gbọ́dọ̀ wàá sùn. Oúnjẹ yìí náà dẹ̀ ní bí aláfiṣe. Bó bá ti ń jẹ̀bà lára ẹlẹ́pà wọláì ṣé ń parọ́kọ̀ fún ìwọ kọ́ ló máa rún nù mí. Oyún kan ló máa fi bá yé mi jẹ́ o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ wo bó ṣe wọ́n lẹ́gbẹ̀ẹ́ torí pé lóyún èmi ló wọlé fún nice one èmi àti ẹnu lé àjọ máa pò pọ̀ ní Ọlọ́run bá ń gbọ́ wo àyè máa gbẹ́nu sí máìkì èmi àti ẹ lórí Oríyọmí Amsat àyè lọ́bẹ̀ torí màá bí Oríyọmí ẹ bá mi bí Gbàǹjarè ta ló fún lóyún o mi ò mọ̀ ó dẹ̀ ń jẹun bí kọ́ nínú ilé wọ́n kọ́ ló máa pa mí èmi àti ara ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ọba tí kò kí ń dojú tì ní. Babe, sincerely mi ò lè sọ pé ìgbà báyìí ló dúró bó mo náà mo ń ṣe period mi mo kàn ń feel malaria tí mo yẹ sọ mi jẹ lọ sí hospital ọba ní kí n ṣe pregnancy test mo ní pregnancy test ìgbà tó máa ṣe ọba ní mo ti lóyún oṣù 4 o tèmi gan ṣe lànà nìyẹn pé oyún oṣù 4 kẹ ó ní Ọlọ́run ló ní kí wọ́n má jò níranù tó máa wọ̀ ọ̀tún òsì tó lójú méjì tó yẹ máa dàbí mọ́ lójú nìyẹn. Ọlọ́run má má jẹ́ kí nǹkan tí ààrò kóbílẹ̀ tá à ń rò jẹ́ o. Àmín o. Ṣé o ti wá yọ? Yọ kí ni? Oyún àbí kí ló sọ? Báwo ni mo ṣe máa yọ ní láì ṣe pé mi mọ bàbá ẹ̀? Yeah, fine, yes, I get it. I understand that you're trying to seek my consent. But ń sìn tí mo dẹ̀ ti mọ̀ sí, so you can go ahead kó lọ yọ now. A máa mọ̀ pé àjọ ọmọ èmi àti ẹni because I'm very sure that you are not ready for this pregnancy and I am not ready for it too. I'm fine, Ike, we might not be ready. But kò ń dé bá ní kò yẹrí now, we are adults. Relationship of like 5 years, àti fẹ́ pé 5 years ní relationship mi ò lóyún rí. This is our first fruit. Kí ló ta fẹ́ pa? Relationship of 5 years. Kò léwu náà tá bá depart because I am not ready to be a father or husband. Ọlọ́run ò ní jẹ́, orí mi kọ̀, ìṣẹ̀dá mi kọ̀, orí ìyá mi kọ̀, orí bàbá mi kọ̀. Ọlọ́run ò ní jẹ́ o, èmi ò ní bímọ tí ò ní bàbá o, mi ò jẹ́ ní dẹni tí ò ní lọ́kọ láyé lágbára Ọlọ́run. Ṣọ́ ara ẹ o, kí ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí now? Please, you have to be ready. I'm tired. I'm so tired. Please, you just have to be ready. Ṣé tí Kẹ́lá ṣe máa dá mi dá lílé? Láìkú láìrìn. Wọ́n lọ. Tí wàá ṣe nǹkan tó dé tó ní káwá mú un, ṣé mọ́mí ń gan wọn máa sọ̀rọ̀ sí mi báyìí ṣá? Ìrọ̀rùn. Ẹ káàbọ̀. Ṣé kí wọ́n tẹ́lẹ̀ sáwọn ọmọ yìí? Ẹ wo, ó rẹ̀ mí látàárọ̀. Ó rẹ̀ látàárọ̀. Làwọn ọmọdé kò síbi tó wà tẹ́lẹ̀ sí wọn. Ẹ̀rọ náà mo ní kọ́ ní sùúrù pé kọ́ ní sùúrù lẹ́nu iṣẹ́. Ó rẹ̀.
Bàbá sáré bá wọn ṣe sí. Ẹ jẹ́ kí n máa yín tún un. Wá. Ṣó fẹ́ bá lè ṣe jẹ́ fún mi ni? Ṣó fẹ́ bá lè ṣe jẹ́ fún mi ni? Àwọn ọmọ yín jókòó ti bá ti orí kọ̀ọ̀kan ṣe sí. Ó tún dé tí ó lọ bì. Wo ilé ayé ẹ̀ lóde. Ọwọ́ tó fi bí ṣó ti ṣàn. Ṣó o fọ́? No, má tẹ̀ wọ́rí mi ò nọ́rọ̀ tí mo fẹ́ sọ jù. Iṣẹ́ ẹ̀ ti tán bí báyìí. Iṣẹ́ ẹ̀ ti tán. Má wulẹ̀ bẹ̀bẹ̀ kankan ẹ̀yin ọmọ yá má bọ̀. Àǹtí ẹjọ́. Kó gbogbo ẹrẹ kó máa lọ iṣẹ́ ẹ̀ ti tán ní ṣọ́ọ̀bù yìí. Àǹtí. I tried. Mo gbìyànjú àti wáṣẹ́ mi. But condition mi ni ò gbà. I thought I was ready. Oh. Torí ẹ̀ ló ṣe ready. When you later found out that you were not ready, what were you supposed to do? Oh, she the right thing. O choose láti jẹ́ single mother. O wá jókòó sí bíbá yẹn sàn. O wá ń blame bàbá oníbàbá. Ìjọ kí ni bàbá oníbàbá ṣe bàbá tó wà lókè jẹjẹjẹ tó kọ̀ rọra jókòó ààrẹ tó wà ń bẹ̀ tó silent tó wọ̀ wá. Kí ló yẹ tó ṣe kó o blame mi lórí? Orija, did you just said I choose to be a single mother? Well, torí pé o ṣe oyún successfully, ìyẹn ò ní pé o perfect àbí o better ju single mother lọ. Èèyàn tí ò jẹ́ tí kù ní kò mọ́rúkú tó máa pa òun. Ẹjọ́ ẹ̀kọ́. Ẹni olúwa ni. Ọ̀rẹ́ dàbí ẹni tó fẹ́ fi oyún tó fẹ́ fi di ọkùnrin mọ́lẹ̀ ni. Wọ́n á sun ẹkún ju ọmọ tó fẹ́ bí lọ́mọ lọ. Níwọ̀n tó ìtì rẹ̀ kan. Mariwo ló ṣe rí. Eégún ṣì ń bọ̀ lọ́nà. Níwọ̀n tó máa ti ọwọ́ bo ojú báyìí. Tó máa wá ẹkún tó máa sun ẹkún yẹn tó máa sun sínú basket náà lè gbẹ́kún ẹ̀. Ó mọ̀ pé ó níhò gbogbo ẹ̀ máa ṣàpò sígbà tó fẹ́ fún òbí rẹ̀. Níwọ̀n ó tí ì rìn kankan ẹnu ẹ̀ ló wà yẹn. Ẹ wá tí ẹ wá bí ọmọ yẹn tán ẹ wá bí sáyé ẹ wá máa gbọ́ I suffered on my child. Mo dẹ̀ jìyà lórí ọmọ yìí ìyàwó ló jẹ́ níyà tó jẹ́ pé ìwọ gan ló fi ọwọ́ ara ẹ̀ báyìí tó fi fà sọ́dọ̀ ara ẹ̀. Ṣé ó ń bẹ̀ la àtọ̀ ẹ̀ tì. Like, what kind of family is this? Ikeola. Come around, I can't do this alone. Ikeola, I can't do this alone, please. Ojú ni òwe ọ̀rọ̀ tó bá jojú náà. Ètè la fi ń wo ọ̀rọ̀ náà. Àdágbé àdáfà o. Kò máa kí n ṣe pọ̀ṣọ̀n mi. Kò kí n ṣe pọ̀ṣọ̀n mi. Tẹnitẹni. Tẹnitẹni o. Tẹnitẹni. Ayé mi kò dáa. Kí ló ṣe wá tó ń rún tó ń rún ni? Kí ló ṣẹlẹ̀? Inú mi náà gbé bí ń pa mí. Ebi ń pa ẹ́. Ó jẹun láàárọ̀ yìí ni. Mi ti jẹ gbogbo. Ń gbọ́, kí ló tó fàbúrò ẹ̀ lóúnjẹ? Òun ló ń kakọ̀. Nígbà tí mo jí láàárọ̀ yìí, sí rice, mo dẹ̀ ṣe stew sí. Ló bá ní irọ́ òun ò like smell oúnjẹ tèmi ṣe o wípé ẹ̀wà tó ń tà ní ilé olóúnjẹ òun lòún fẹ́ òun á dẹ̀ wá gàrí kóun gbé sí lẹ́gbẹ̀ẹ́ kóun jẹ pọ̀ pé nǹkan tó wù ú jẹ bó dẹ̀ wípé oye oúnjẹ ilé òbá dẹ̀ tí wọ́n jẹ ajọ kórí ebi ò tí pa ní. Ó ti yé mi. Ẹ̀wà àti gàrí kò dẹ̀ ń tètè jẹ́ kéèyàn yàgbẹ́. Inú wa máa tapọ̀ á máa mú mi lẹ́ẹ̀mẹwàá ni. Báńkú náà ń pè yẹn báńkú pẹ̀lẹ́.
ń gbọ́ wọ́n ló sọ pé ráìsì tó ń sè ní àti stew ó jẹ yẹn nínú owó tí àwọn mr tán fún yín lóyún tán fún ẹ ò lájẹṣẹ́kù rárá ni ò lè mówó lọ́wọ́ rẹ kó lọ ra ohun tó wù ẹ́ jẹ. ẹ kí ló yẹ kí n wí ọmọ pé mi nílà káyè. kí ló pọ̀ jù tí sísá mi bá fún mi 500 kí n kò fi èyí wà ẹ̀yin sọ̀rọ̀ síbi tó yẹ kó wà. ìjọ nítorí Ọlọ́run ṣé nínú owó tó kó sí mi lọ́wọ́ ni àbí nínú àjẹṣẹ́kù tó ní kí n bẹ́ẹ̀ kó dání kí n bẹ́ẹ̀ tọ́jú èwo nu wọn ni kí n kó fún padà. ó gbà ó ìtẹ̀ ní woman feelings rárá mú mi náà sọ. kò lè ní woman feelings kò sí yẹn Nàìjíríà woman feelings lọ́hùn ìlú òyìnbó ni kò ti máa sọ yẹn wọ́n máa ìdí à ń téèyàn bá nílé èèyàn ń fún yàn oúnjẹ tá a bá ti sè ń lé tó bá ti mọ̀ pé ò lè jẹ́ jáde èèyàn tẹ̀ máa ń jókòó ńgbà mí ò ní làákàyè ni ó yẹ kó rò pé tó fẹ́ tọrùn bọ̀ yìí oyún tó fẹ́ lọ gbé wá yìí o ṣó lè pí ẹ wàá ti lárò ìjìnlẹ̀ lé lórí nígbà tó dẹ̀ ti lárò ìjìnlẹ̀ lé lórí tẹ́pọ̀ dẹ̀ gbé wá yẹn ta tún gbẹ̀ sílé wọ́n máa gbìyànjú ọ̀gá níyàwó dà mí wọ́n yìn mí mo yinra mi o ọlọ́ọ̀ bá gbé yàrá tó ń gbé ó yẹ kí n máa gbowó ẹ̀ lọ́tọ̀ ní kò tiẹ̀ gbóyún wá for rent ni torí tó bá sun yàrá yẹn màá rẹ̀yàn kan tí máa gbé rẹ́ǹtì fún bóyá ṣe ń lo òyìnbó nìyẹn màá lẹ́yìn tí máa gbé rẹ́ǹtì fún tó dẹ̀ máa sanwó fún mi bójú owó yẹn lásán oúnjẹ mo fi ń jẹ màmá mọ̀ pé mo yó o tún wá sọ pé kí n tún mú owó àbí nínú owó tèmi yẹn tí mo fi ń jẹun ṣé mo wà ń bẹ̀ gbà tán kùlù bọ̀ díẹ̀ ni am I there ṣé mo wà ń bẹ̀ ó ṣe abẹnú gẹ́ báyìí kò fi ìtì ẹ o mi ò lè parọ́ fún ẹ kò fi ìtì ara ìwọ náà ó dájú ká sòótọ́ ọ̀rọ̀ àgbà ìyá ni nígbà tẹni tí ò ní rú ẹni ò lè mọ iye ẹni ó ti yé sí 500 naira wo fábúrú ẹ tì ó fún tì ó ní gbogbo ìdí tẹ̀ ń kúrúbọ́ tẹ̀ ń jù lọ síta yẹn ẹ̀rọ owó ń bẹ̀ ọ̀fẹ́ lẹ́yìn ṣe ni wo wọ́n ti ní kò sọ́fẹ̀ẹ́ mọ́ bíyàn bá dẹ̀ ta rẹ̀ lọ́pọ̀ láyé yìí kó lè ríra lọ́wọ́n mọ́ nígbà lè ta rẹ̀ lọ́pọ̀ sí só lè ríra lọ́wọ́n rádaràda ó bó ṣe ṣẹnu ó ń sunkún rànù egbére. ẹkún wòye tó ń sọ wọn máa jẹ́ kó bọ́ta kó máa sunkún o kò sáyé ẹkúnnú léyìí o ó gbọ́ yóò lè máa sunkún ọmọ kó máa jẹ́ yínyínyín kó máa kẹ́yìn síta àwọn tẹ̀kìtì o kí a mọ̀ tá à ń ṣe o má sunkún rànù nínú ilé mi. Sincerely, nǹkan tí mọ́mí àti sista mi tán bá mi fà kò yé mi. I was just like, àfi bí ìgbà táwọn méjèèjì tí wọ́n gang up against mi, kí ni mo ṣe? Ṣé bí nǹkan tí kí ọlá kó mi sí báyìí? Àbí kí ni mo ṣe téèyàn kò ṣe rí tó fẹ́ pa mí? Ìrọ̀rùn bójú ò tí ì rí nǹkan téèyàn kan rí rí now. It is normal. Nǹkan táwọn ọmọ mi ṣe kò tí ì pọ̀ jù. Abọ́bùwò ló máa gbọ́ pé ọmọ ẹ̀ lóyún kò réyàn gbà. It is a disgrace to the family. Bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Ó nà ó ṣé wọn mọ̀ pé báwọn ṣe ń bully ẹ̀ yìí ó lè wọ depression. Yes, a máa ronú ọkọ tó fóun lóyún tí ò gbóyún, a máa ronú family tí ò fóun lọ́kàn balẹ̀. At least wọ́n lé ẹlẹ́jọ́ lọ́nà kó tó fàbọ̀ fàdí yẹn. But still kó tó ṣe ò tí ì bá jù lọ́dọ̀ tèmi. Mo ti gbọ́ ẹ, I'm tired ṣá, sincerely, I'm tired. Tí wọ́n fẹ́ lọ lé nsìn yìí gbogbo kí mi kàn máa wò like I don't know tí wọ́n á ṣe gbá máa ní báwo ni ṣe wá. Ó lè máa gbọ́ ìwọ tó tutù. Ó lè ṣe báyìí ọmọ ìkiri. Wà á mú ní òní gbọ́ ọ̀run ẹ̀. Ní gbogbo ilé ìgbà. Bẹ́ẹ̀ ò lò ṣì gan-an. Kí ni? Má bí o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n á dúró tì pé kó mú àgbo kò lè fẹ́ mú látẹ̀ nǹkan adé ń bẹ́ẹ̀. ò ń bẹ̀ kó mu àgbo ó wà mẹ́ǹgbà tó ń ṣe tó fi ń bẹ̀ kó mu àgbo bí ò bá mú kí n tiẹ̀ ọmọ bá ṣe jókòó ló máa bá rẹ lọ́jọ́ tí pọ́tò bá jáde ń gbọ́ yìí olóyún ó ń bẹ̀ kó mu àgbo ó máa borí ẹ̀gbọ́n ẹ̀ lélẹ̀ ni báyìí la máa rí o jọ ṣé ẹ rọ pé nígbà tí ò ń ṣe àdùnmádẹ́kẹ́ ó pé anybody jọ kí wọ́n ń tiẹ̀ àbí wàhálà anybody láti máa sọ fún mi pé kò máa gbó kò má máa gbó ṣé ń jọ bá ń gbin wọn máa wà ń bẹ̀ nǹkan ẹyọ kan ló jẹ mí pẹ̀lẹ́ máa ìdíyà lẹ́yìn pẹ̀lẹ́ máa ìdíyà kódà jẹ́ yẹn bọ́ gbójẹ́ lẹ̀ máa jẹ
mo bá tún fi stout sí ìdí màá tún mu mi mọ̀ ṣáìdì ta ló ṣe à hello. kí ni mo gbọ́dọ̀ bí wọ́n láì tẹ́ ọkọ̀ bá kúnlẹ̀ lásán àwọn báyìí ló máa fi kó. kì í ṣe pé bóyá o máa fi tó ìyá yòó o máa fi àwọn làbá yìí ni tọ́lọ́ ló máa bó ṣe ń ṣe nígbà tó ń ṣe gbàásgbòs òun rẹ́ẹ̀dì fíkíngbà náà wàá wọlé wàá wọ inú àdùn tó wá délẹ̀ tán àtàlùfẹ́ máa wàhálà bí kò sí tó jọ ẹ̀yin àǹtí onítọ́jú ẹ pẹ̀lẹ́ a kú oríire náà tí iná adé ẹ wá lọ gíṣìn ṣé ìyá yín ò dẹ̀ ní jẹun àbí ń tẹ́ máa tẹ̀ bàtì rèé mo béèrè ṣé mi ò ní. ẹ kọ́ gbogbo owó dáradá òṣì. ó bá wù ẹ̀kọ́ máa mú. wo bá ṣe jókòó ló máa bá rẹ. bàbá bíi àwẹ̀ sìn àwọn wà ń gbòòrò. àbí ìwọ wà níbà wọn ń bẹ̀ wọ má mú o lọ́dà sí tọ́lẹ̀tì. wọ́n lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. But why dream now? Why not real life? Ikiola, why are you doing this for me now? God. Hello. I'm sorry for disturbing you. Please, we need to talk. Thank you. Sister, ẹjọ́ ẹ bá mi bẹ̀. Nǹkan tí mò ń try àti sọ ni pé tí èmi ò bá tiẹ̀ ní ọkọ, kó wá yọjú sáwọn parents mi. Kó tiẹ̀ lè mọ̀ pé ọmọ yìí ó ní bàbá. That's all. Ikiola, nǹkan tọ́mọ yìí ń béèrè pọ̀ jù. Kó yọjú sáwọn parents tó ò bá tiẹ̀ nígbàyàwó. Ṣé bí wàá gbọ́mọ? That is the problem. Ṣé rí problem bẹ̀ gangan nìyẹn? Okay, ẹ̀yin náà wọ́n sìn tí mo bá yọjú sáwọn parent ẹ̀.
wọ́n máa sọ pé bí ó bá tiẹ̀ ju mini introduction lọ ní ju bí mẹ́wàá ní àtọ̀dọ̀ tiyín mẹ́wàá látọ̀dọ̀ tiwa a kàn máa ṣe ní sitting room from there kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n máa sọ pé ẹ kàn jẹ́ ká ra plan small wedding from there wọ́n máa sọ pé jẹ́ kó kó wálé kó máa gbé pẹ̀lú ẹ kò sí àpọ́nlé fọ́kùnrin tí ò bá níyàwó lé and all of that and èmi ò dẹ̀ lè bóbìnrin gbé. I do not have the strength. Ìgbà tó yà àti ẹ̀gàn tá à ń déètì tó máa ń wálé kọ̀ọ̀kan. Wá rí pé mi ò kí ń fẹ́ kó lójújọ́ kọjọ́ méjì lọ. Tó bá ti ń lójújọ́ kọjọ́ méjì lọ, ó máa ń bọ́ sí kọra fún mi. Ara bẹ̀rẹ̀ sí máa kàn mí. I don't have the strength. Mi ò lè bóbìnrin gbé. Sista, ìyàwó mi ràn ní. What's he talking about? I don't. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìwọ á máa lọ. Màá bá sọ̀rọ̀. Ibi tí n bá sọ sí, màá pè é fún ara mi. Ṣùgbọ́n. Ẹ ṣé ma. Ẹ ṣé ma. Bọ̀bọ̀ fẹ́ fìyà já bọ́ọ̀lù fẹ́ fìyà jí rẹ̀. Ṣé wọ́n jọ ní agreement pé kó lóyún ni? Even after 5 years. It is not by alpha. It is by agreement. Ìwọ àti bọ̀bọ̀ yẹ ìjọ conclude pé ó fẹ́ lóyún now. Ṣó ní kó lóyún ni? Báwo ni wọ́n ṣe máa lóyún fún wrong person? Bọ̀bọ̀ yìí kọ́ lè máa cash fund now. Ó lè máa cash up máa cash ọ̀rọ̀ ló sọ bọ̀kan ṣòro táìmù yìí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ kó tó máa sọ ọ̀rọ̀ ìyẹn ò wọ́ọ̀kì mọ́ òun níbi tọ́rọ̀ gbẹgbẹgbẹ ó yẹ kí bàbá ẹ̀ kọ́kọ́ accept pé àwọn tó dáhùn rẹ̀ wọ́n tó bá jẹ́ iṣẹ́ nìkan tó ṣe àwọn méjèèjì lọ dáràn wọ́n dẹ̀ máa prosecute ọ̀ papọ̀. But in this case ẹ̀gbọ́n mi òun nìkan lẹ́lẹ́ṣẹ̀ torí wọn ò jọ ní agreement pé kó lóyún wọn náà ṣe máa foyún lẹ̀ èèyàn sọ fún pé kó yọyún òun insist pé ó fẹ́ foyún lẹ̀ ìyá lọ mọ́ wù. So o lè yọ oyún tó ṣe wà yìí. Tí bá lóyún fún wrong person why not. Wọ́n mú bá lọ́rọ̀ òun lẹ̀ ó lágídí ni tó bá ní ìdí ẹ̀ kọ́ tí nọ́mbà bá lọ máa ṣe fún ẹ ṣùgbọ́n. A ṣe jẹ́ ẹni tó wà responsible. Onírú orí mo bẹ̀bẹ̀. Ó wà responsible jọ ìwọ náà máa gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ tó ń sọ yìí tí méjì mẹ́ta ò gbọ́dọ̀ máa bẹ́ẹ̀ gbọ́ ó jọ̀rọ̀ ọ̀dẹ̀. Well, tó bá jẹ́ pé bó ṣe rò nìyẹn, I'm not even going to argue with you, but that is my own decision. Bro, you dey offend me o. I just no wan talk ni. Cause kí ni baby ṣe fún ẹ mẹ́? And mo mọ̀ for a fact pé lẹ́lómi tó ń fẹ́ o. Bro, wetin dey sup? Bro, nothing dey sup. I just don't want to be a father or husband. You know why? Because I do not want to experience what my father experienced in marriage. Mi ò dẹ̀ fẹ́ kí obìnrin kankan experience nǹkan tí mo sì mi experience nínú marriage wọn. That is why I do not want to do this. Mo gbọ́ nǹkan tó sọ bọ́ èmi ò gbà because àlè sọ pé à ń bẹ̀rù kó sì ká máa sùn. No, it's like you guys are not getting me. I wear the shoes and I know where it pinches. Èmi ni mo mọ nǹkan tí ojú mi rí growing up. I remember when my parents were together. Kò sí dùnnú, kò sí peace. Until tí wọ́n tó separate. But kí ni wọ́n separate báyìí fún? There was peace and love. Then ìgbà yẹn mo realize pé even tí ẹnìkan bá raise ọmọ, ó lè raise ẹ pẹ̀lú love than kéèyàn méjì wà papọ̀ because when my parents were together, mo lack love because èní ìjà ọ̀la ariwo. Ìgbà tó di pé wọ́n separate ẹ pé ẹnìkan ló raise me, there was love. So àti bẹ́ẹ̀ mo ti wo báyìí pé marriage is not a do or die. I don't know why people see it as an achievement. It's not the greatest achievement. Yes, fine. I'm looking at it, but it is not something I want to do. I try to understand me now. It comes with a lot of psychological things. And I'm not ready for it mentally. Right. Ọ̀gbẹ́ni tán. Mama jẹun wá ilé ayé asán. Ọlọ́run ọlọ́run ti dé sí mi o. Ọlá. Okay. Later.
ẹ ǹlẹ́ òye olóyún ẹyin kọ́ ló ń jẹ yìí ló wá ṣíkù sí iwájú pọ́ọ̀tù pé kò gbé pọ́ọ̀tù síwájú àbí ó gbé oyún ó gbé gẹ̀ǹgẹ̀ ó gbé pọ́ọ̀tù síwájú àti ṣé wàá jẹ búrẹ́dì yìí tán. ráàyè mo ló fẹ́ kí n po tíì tó kì í dáadáa oníjẹ òṣì kóhun mu tíì tó kì í tí ẹ gbọ́ tó bá yẹ pé bí àwọn àlejò ló ń kanlẹ̀kùn sí tó wọlé ṣé wọ́n máa ṣe máa rí ẹ tó máa gbé kù síta náà rèé kí ló tó lójú tì báyìí kí ló tí ìtìjú jìnnà sí ẹ náà abọ́ máa lè ní ẹni. ọ̀rọ̀ yẹn lè dùn mí mọ́ bí láti jẹ́ nǹkan tó ń mi jẹ. ọ̀rọ̀ mi ò lè dùn ẹ́ èmi oníwótòwótò kí n máa játọ́ àbí ó lè dùn ẹ́ tó rọ́mọ ọ̀rọ̀ ní ẹ́ mo ti rẹ́yọ̀ láyé tí ò lójú tì wọ́n ní nọ́mbà 1 tí ò ní ojú tì bó ti wù kó kéré mọ́ òdì rònú ẹ ọlọ́run lè dẹ́yìn ẹ̀dá kan ẹ̀ mọ́ bó ṣe ń ronú tẹ́ bá ti gbí láàárọ̀ tẹ́ bá ti rí ọwọ́ bùbẹ̀ tẹ́ bá ti ró ń jẹjẹ ló bá tán yọ òun nìyẹn sì ṣẹbẹ́ tó bá wà ní ọkọ ẹ̀ tó bá lóyún tó bá gbé pọ́ọ̀tù síwájú àní ayé ọba ló ń jẹ ní tó gbà nìyẹn ẹjọ́ ilé ọkọ ẹ̀ ló wà in my house ó gbé pọ́ọ̀tù ó ní ẹyin 6 mo wọ́n títí sí ẹyin 6 ni wọ́n ní kọ́ tótó ẹ̀wọ̀n náà ò tí ẹ̀ bá ẹni ẹjọ́ ṣé ọmọ yìí lóyún lójú kòkòrò tó bẹ́ẹ̀ ni àbẹ̀wò náà nínú ẹyin 12 tó wà lẹ́gbà tí wọ́n wá jẹ 6 jọ mélòó ni àwa yòókù àwọn méjì tó kù kàǹkà jẹ kí lẹ́tọ̀ láì tó ń jẹ òṣì báyìí oyún olójú kòkòrò nìwọ nìní kí lẹ́tọ̀ lójú tì báyìí náà olóúnjẹ òṣì ọmọ tá a ṣe òṣòro oúnjẹ lọ̀rọ̀ kẹ́yìn wà kó má nírònú ìyí ọkọ òun wálé o àrí kankan o oyún la rí àtúwá róyún àgbà fọlọ́hún jọba wa tó bá tiẹ̀ lẹ́yìn tó bá ń bú ẹ tó bá tiẹ̀ wá pé fọláwájá ò jẹun kó ní àgẹ́rí tí wọ́n ó kẹjọ́ ẹ̀ mú gàrí ṣàbí gàrí yẹ kírú ẹ̀ máa mú òwò amú ẹ̀yẹ́ yí mi náà ló dín yẹn o pẹ̀lú arúgbó ara tí mo fi ń ṣiṣẹ́ yìí lójó jẹ́ òṣìnú lẹ́mi o. mi ò wọ́n ti jẹ́ kí n tiẹ̀ fojú kan tiẹ̀ gbádùn kí n nísinmi lọ́jọ́. ó lè gbà kò pọ́síbù ó lè nísinmi ọmọ ní gbé ò nísinmi kò sí sinmi torí pé kí ni ọmọ ìtìjú ló jẹ́ fún mi ó ń tì mí lójú ògbóyún wálé kí n máa bí ẹlẹ́jọ́ ìpẹ́ta ló fún ẹ lóyún ọ̀rẹ́ èèyàn àbí ó wá ní kínú àbí amọ́dún ọmọ kọ́ mo ṣe ń sùn ojú kan ni mò ń padẹ́ mi ìfojú kejì sùn torí ti bá rántí pé olóyún mo gbé lé bá àyà mi á tún ṣe pí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  bípì mi ti ráìsì lórí mi ò rọ́mọ tọ́ mo bímọ 2 kò gbé kankan tàbá tẹ̀ sọ́pá àbúrò òṣèré tèbóyẹ kẹ́gbọ́n náà tún máa ṣe dáadáa mo bí yín ẹ wá joyè àkúkú bí ọmọ lásán èkejì ajá sínú ayé mi ìwọ náà ló gbóyún wá ta ló lóyún Mr. Invisible àwọn ló fún ẹ lóyún Invisible mo ṣáàmọ̀ pé gbò bá bímọ lọ́sítù wàláhì ẹlẹ́dàá ń gbọ́ ọjọ́ ayọ̀ lọ́lọ́ máa ṣèkúnlẹ̀ fún ẹ ẹsẹ̀ àtẹlẹ̀ láyọ̀ torí mo fẹ́ kọ bímọ yẹn tó bá wá bímọ yẹn kí wọ́n wo bàbá ẹ̀ níjọ́ yẹn gbogbo owó tí bó ṣe ń jẹun ni mò ń kọ́ o for your information bó ṣe ń mu omi mi bó tún wọ̀tà 2 ló mu nínú fíríjì lánàá mo kọ́ ọkọ tó bá fún ẹ lóyún kò mọ̀ fún níjọ́ tó bá bímọ tó bá fẹ́ gbọmọ gbogbo owó tí mo lọ́pọ̀ tẹ́lẹ̀ láti dá padà fún mi látòkèdélẹ̀ wọ́n náà ń jọ́ tó gbowó ìdìrún lọ́wọ́ mi tó ní kọ́ bẹ́ẹ̀ dìrún tí lébọ̀ wá bá dìrún tó lọ fẹ́ fún 2000 mo kọ́ ẹyin 9 yìí mo ti kọ́ báyìí ọmọ ìjẹta tó lóhùn gbẹ́ngbẹ́ tó mu minerals fẹ́ sí mo kọ́ bẹ́ẹ̀ ni pẹ́mì nígbà yẹn lọ mú kú o gbogbo tó lọ lára mi pátá lọ́pọ̀ yẹn máa dá padà bẹ́ẹ̀ ni mo sọ rádaràda olóyún Mr. Invisible àwọn yẹn á bí pé ta lọmọ mi lóyún sí fún lọ́wọ́ ní So, why did you call me? For peacemaking. Mongo? People are talking and accusing me of cheating and guilting you, which is not. Yes.
which is not. Mo kàn fẹ́ kó mọ̀ pé decision oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé bí mo ṣe wà ẹ́? I was brought up by a single parent, peacefully, which is something that I love. You know why? Because my parents were not happy when they were together. So torí ọ̀rọ̀ àwọn parents mi ẹ àtìgbà ẹni mo ti decide pé mi ò tiẹ̀ ever fẹ́ marry, not to talk of pé máa gbé obìnrin sílé. Okay. I understand that you are trying to make me a father, which is something I will appreciate later. Shobi, gbogbo àtàmú èyí, mi ò understand. Are you ready to come and see my parents? Rárá o. Nǹkan tí mò ń try láti sọ fún ẹ ni pé mi ò ready láti bí ẹ sílé gẹ́gẹ́ bí ìyàwó. You know, because just like nǹkan tí mo sọ, and again jọ mo fẹ́ bẹ́ẹ̀ ni ṣé rojọ́ mi fáwọn èèyàn mọ́ gbọ́rọ̀ mi kúrò lẹ́nu. Ṣó stupid ni? Ṣó gbádùn ṣá? Ọ̀rọ̀ tó ń sọ yẹn ṣó make sense sí ẹ? So when you were sleeping with me, what were you thinking? Kí n mú ọ̀rọ̀ ẹ kúrò lẹ́nu? Ṣọ́rọ̀ nìyẹn? Ṣó fẹ́ gbọ́? I don't care about whatever happened to your family or whatever happened in the past. By fire, by force, you are going to be responsible. Mi ò care nípa past or whatever tó ṣẹlẹ̀ ní family. Idiot àgbà òṣì. She slapped me. And this is what I have been saying. Atẹsẹ̀ kan bodò, ọ̀ní tí ń fà. Kí ni mo ti sọ tí búlì tí ń wọ̀? Jọ kí ni mo ti sọ tó fi gbé ìgbájú fún mi? Ó gbé ìgbájú yẹn fún mi, ìgbájú yẹn mú mi. I was not even expecting the ìgbájú, unexpected ìgbájú. I feel why? Ó máa bẹ́ ẹlẹ́dàá mi lé o. Ó bá ẹlẹ́dàá mi lé because tó bá ń ṣe bẹ́ẹ̀ ní ká sọ pé kò bẹ́ ẹlẹ́dàá mi lé ni. Nǹkan tí mi bá ṣe fún. Ó bá pa. Yes, ó bá pa náà. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. Ó lò expect ìgbájú. Kí ló expect? She's frustrated. You understand me? I mean, ó pọ̀ ọmọ láti ilé. Ó pè é ní kó jókòó. Ó wá bẹ̀rẹ̀ sí ní sọ òṣì ọ̀rọ̀, sọ rubbish fún. What do you expect from her? I mean, sọ̀rọ̀ sí ọwọ́ ẹ̀ kó lè gbé símú kó gbóòórùn ẹ̀ kó o bó ṣe rí. Bóyá nǹkan tó sọ yẹn tí ó bá yé ẹ, ìtumọ̀ ẹ̀ ni wípé fi rẹ sí ṣú ọmọ yẹn bó ṣe jọkùnrin yìí tó bá làbúrò obìnrin téèyàn kan wá ṣe báṣabàṣa máyàmáyà ṣó máa láìkẹ́ ṣó máa tẹ́ ẹ lọ́rùn. Guys, ìpinnu mi nìyẹn, and that is the final. Ẹ dúró torí pé mo gentle sin, you guys think you can talk me down. In fact, bí mo ṣe ń wọ image, you're beginning to irritate me. Yes, you guys are disgusting me because me expect to nǹkan tẹ́ ẹ sọ yìí. What are you guys even talking about? In fact, bí mo ṣe ń rí yín inú yín bí mi gan ni. Yes. Yola, see, èmi ni mo rò pé mo wicked tẹ́lẹ̀. But wickedness Ikeola yìí is that of this world o. Top notch ni. Can you guys please use the door? Yes, please use the door. Okay, Sha. What's the limit? Somebody so nonsense. What rubbish? Can you meaning here now? Are they not supposed to support me? Are they not supposed to take my own side? I mean, what shall from a titi mo introduce a singing? Mama Janwali Ayasan. Ọlọ́run ọlọ́run ti dé sí mi o. Àwọn mélòó? Èwo ni sáà ní jẹ àwa mélòó? Ájú ara ẹni kò ṣe má ṣáájú tèmi. Ó ti yẹ. Wo pé ìgbọ́lẹ́gẹ́ ni mo wà, ebi ń pa èmi o. Ebi ń pa ẹ́. Oúnjẹ táwọn kan ní bàbá ńlẹ̀ tán rà sílé, ebi ń pa wọ́. Tó bá bí ẹran jẹ́ ní ẹni kitchen yẹn. Kò sóúnjẹ́nu lẹ́yìn lẹ́yìn, àwọ̀ everybody máa wà. Excuse me, ẹ wá ń bí. Bọ́lá tí bọ̀ látànù. Mo ti ń bọ̀ bí ti bá o. Ṣé mo járò? Arìnmádàrò ni ẹ ò ṣàròbó, àbí? Àmọ́ arìnmádàrò ni ẹ nínú ilé mi, àbí? Mo bèrè nínú ilé mi sẹ́lẹ̀ obìnrin fún ọkàn lè lọ bí orí tó sọ́ngi kò tún padà dé kó ló ti dé.
ayé yín ò yọnu lémi bolo tí ń bọ̀. ọwọ́ mọ́mí ó jáde ní ẹ̀ẹ́dẹ́sìn. ok ìwọ náà rìn ìrìn òṣì lẹ́sẹ̀ kí ìwọ náà tún gbóyún wá àbí ká wá sọ ilé mi di ilé bambúùtù tó ti ń wẹ̀ wọn. mọ́mí kí ló fa gbogbo ọ̀rọ̀ yín sìn ẹjọ́ ṣé èmi ni mo jáde lọ tí mo lọ gbóyún wá ni àṣé báwọn kan lọ jókòó sí ibà tó jẹ́ pé tó ń pè wọ́n ní ìrọ̀rùn báwọn lọ jáde lọ tó lọ gbóyún wá ṣé mo jọ wọ́n ni. ṣé ó yẹ kẹ́ dárúkọ ṣé tí ẹ bá ti dárúkọ báyìí ọ̀rọ̀ lè dùn ní must you include my name àbẹ́mi mo mọ yín ní ìwé. ságo búgò lẹ́yìn méjèèjì ikọ̀ ìgbẹ́ kankan òun náà fẹ́ gbé tiẹ̀ dé nígbà tí a pọ̀ wọ́n gbé tiẹ̀ dé àyè gbà ẹ́ mi ò lé ẹ síta tápọ̀ mo ti lé ẹ síta ń sìn tó ti sun abẹ́ bíríìjì fúnjọ́ mélòó kan wàá gẹ̀ẹ́ta rẹ̀ ráìtì òun náà tún wá wò pé kóun náà máa rìnrìn tòun ìwọ náà tún gbé tiẹ̀ dé ẹ wá sọ ilé mi di baby factory àbí máa ta àwọn ọmọ yín lẹ́yọ kọ̀ọ̀kan ni ọlọ́run bá ń gbọ́. ṣé o ti rí pé wọ́n lo cause gbọ̀ǹkan tó ń ṣẹlẹ̀? kí ni mo kọ́ sí. kí ló cause ṣèbí ìwọ ni amúnibú ni ẹran bí ẹ etí kò bá ń ṣe wọ́n sìn tó lọ síta tó lọ gbóyún ẹ̀sìn tó gbé wálé ń sìn mí ní máa gbọ́rọ̀ wèrè láàárọ̀. a ní amúnibú ni ẹ̀wọ̀n bí ẹ. ta tún wà ní. ìní wèrè tẹ́yìn nílò ẹ̀yìn ò ronú pé tẹ́pà nínú orí burúkú ṣọ́ máa sọ̀rọ̀ sí yìí. lóun jẹ́ kí mi gbóyún ẹ̀sìn. ẹjọ́ ẹ̀kọ́ jọ ṣé mi ò bá wí. ta ni yẹ kí n bá wí. ẹbí sókè òkú. ìwọ náà fẹ́ ó yá ẹ dúró bẹ́ẹ̀ ẹ wo màá fi agbo fún yín ìyá ìyàlẹ̀ mi ó ti yẹ sí tẹ́bálẹ̀ ìyá wèrè mi gan sán lórí mo ti la dọ́ngò pẹ̀lú oyún yẹn ló máa fi jà pẹ̀lú oyún yẹn ẹ láti nara yín pa lójú mi èèyàn kan á yè èèyàn kan á kúnnù yín màá wá sọ ohun tó ṣẹlẹ̀ fáráyé má yọ bàtà olórí burúkú yẹn ṣáàṣì wèrè nìyẹn ó fẹ́ yọ bàtà ẹ̀wọ̀n náà gbà kó yọ kan àbọ̀ èmi ẹnu ẹ. Mama jẹun wálé ayé asán. Mama jẹun wálé ayé asán. Ọlọ́run alánú ti dé sí mi o. Àánú ni mo béèrè fún Ọlọ́run. Ẹbí wọ́n lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. Ọ̀rẹ́ ni ó lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. Torí ẹni abínibí ń dání. Ènìyàn ẹlẹ́rù ara wọ́n bu àyà ènìyàn òye. Ọlọ́run ìwọ ni mo gbọ́kàn rẹ lé. Ìwọ ni àpáta àti ààbò mi o. Ọba tí kò kí ń dójú tì ni. Dákun gbèjà mi jà, dákun gbọ́rọ̀ mi rò wá. Wọ́n ní ìrètí pípẹ́, ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Màmá ṣe jẹ́ kó pẹ́, àánú mo béèrè fún wa. Ẹni tó máa wọnú ayé mi, tó máa dàrin àjò mi rú. Orí mo bẹ̀bẹ̀, ẹ jẹ́ ká máa tọrọ lọ́wọ́ lọ́hùn wọn bá kó má ti yà lọ́dọ̀ wa o. Ẹbí wọ́n lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. Ọ̀rẹ́ ni ó lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. Torí ẹni abínibí ń dání. Ènìyàn ẹlẹ́rù ara wọ́n bu àyà ènìyàn òye. Ọlọ́run ìwọ ni mo gbọ́kàn rẹ lé. Ìwọ ni àpáta àti ààbò mi o. Ọba tí kò kí ń dójú tì ni. Dákun gbèjà mi jà, dákun gbọ́rọ̀ mi rò wá. Wọ́n ní ìrètí pípẹ́, ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Màmá ṣe jẹ́ kó pẹ́, àánú mo béèrè fún wa. Ẹni tó máa wọnú ayé mi. Ẹ káàbọ̀ dáadé.
Welcome, sir. Ìrọ̀rùn. Yes, sir. Báwo ni? Tọ́jọ́ mẹ́ta. Yes, sir. Yes, sir. Ìwọ ló kó àlejò. Thank you, sir. Daddy. Yes, sir. Mo fẹ́ rí yín ni, sir. Ṣé o lè? Ara, sir. Ìrọ̀rùn ni. Ó ní little challenges ni pẹ̀lú àwọn family torí condition ẹ̀. So mo wá fẹ́ béèrè pé ṣó lè stay sọ́dọ̀ wa for the meantime, sir. Mo ti mọ Ìrọ̀rùn mọ́ ẹ, ó ti ṣe díẹ̀. Mi ò dẹ̀ rí ìwà burúkú lọ́wọ́ ẹ. And mo dẹ̀ mọ àwọn nǹkan tó face presently. It's okay. It's okay. Oh, thank you, Daddy. Thank you. Thank you. Thank you, sir. No, it's okay. It's okay. Thank you. Bolo first is visitor's room ni àbí your own bedroom. Anyway, only just sọ́dọ̀ mi náà. Dele just say. Or better still, I'll prepare a visitor's room. Okay, sir. Thank you, Daddy. Thank you. And you make her comfortable. Definitely. All right. Thank you, Daddy. Should we move away? Oh yeah, Jack and Barry lost the visitor's room. My stress. What now? Udeni, Eleni, you're welcome. You're welcome. You're welcome. Ẹ káàsán. Ilé fẹ́ bá mi rà. Ẹ má bínú. Ìrọ̀rùn lórúkọ mi. Okay. Yes, ma. Ẹ má bínú, mo kàn fẹ́ sọ fún yín pé hairdresser ni mí. Mo máa ń ṣe irun. Kò jẹ́ sí irun tí mi mọ̀ ṣe. Ghana weaving, braid. Mo jẹ́ máa ń style irun náà. Mo máa ń lẹ frontal, 360. Anyone. Máa ń ṣe. Ó dẹ̀ wá okay, boy, mọ̀ pé mo ní customer mi. Ṣé nǹkan tí mo sọ yẹn. But torí bẹ́ẹ̀ ṣe wá bá mi, a máa ṣe mọ́ra wọn. Ṣé ti okay. Ṣé mo lè fún yín nọ́mbà mi? Sure, why not? Ẹ jọ̀ọ́ make sure pé WhatsApp line yín ni. No problem. Anytime tẹ́ bá ti pè mí. Okay, kò sí problem. Ẹ ṣé gan ma. Okay, máa hà yín. Àǹtí kí lẹ pé kọ́ yín again? Ìrọ̀rùn. Àǹtí Ìrọ̀rùn, no problem. Ẹ máa sorry o. Àmì Ọlọ́run. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé àwọn èèyàn ń gbé ní ilé yìí mú? Ìyàwó landlord wa ló ń gbé bẹ́ẹ̀, so you can ẹ lè lọ. Ṣé bẹ́ẹ̀ fẹ́ rí wọn àbí? Mo fẹ́ sọ fún wọn náà ni. Ẹ lè lọ. Ẹ ṣé gan. Problem. All right, take care. Ẹ ṣé jẹ́jẹ́ o. Yes, ma. Ẹ káàsán. Ẹ gbọ́ra jẹ́. Ẹ má bínú ma. Mo ní kí n sọ fún yín pé hairdresser ni mí. Mo máa ń ṣe irun. Kò sí irun tí mi ń jẹ mọ́ ṣe ẹjọ́. Tẹ́ bá fẹ́ ṣe irun àbí tẹ́ bá láwọn èèyàn tó fẹ́ ṣe irun, ẹ lè refer mi sí wọn. Kò sí wàhálà. Ṣé ẹ máa ṣe àwọn irun báyìí? Bẹ́ẹ̀ ni mà. Kódà mo máa ṣe wig. Tẹ́ bá ra bundles mo lè bá yín wig ẹ̀. Ẹni irun kò sí irun tí mi kì í ṣe. Kò sí wàhálà ń báyìí. Yes, ẹ ṣé gan ma. Ṣé mo lè fún yín nọ́mbà mi? Kò sí wàhálà. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ mo máa expect call yín. Okay. Ẹ ṣé gan ma. Màá pè yín. Ajá máa wá. Yes. Ìrọ̀rùn ọlá. Yes, sir. How are you? Fine, sir. Níbo ló wá ti lọ látàárọ̀? Mo kàn ní kí n stroll down the street ni pé bóyá màá ríyàn tó lè lò mí fún home service. Torí pé stylist ni mí. Oh, hair stylist ni ẹ? Bẹ́ẹ̀ni, sir. But ṣé yẹn wá ní ti wà too stressful jù for your condition? Rárá, sir. Ó máa kàn tún jẹ́ form of exercise ni. Anyway, ìgbà tí mi rí ẹ náà ni mo wà worried pé ń bo ló wà. Ẹ ṣé, sir. Pẹ̀lẹ́. Yes, sir. Kó take care ẹ o. Yes, sir. Ẹ ṣé, sir. Ẹbí wọ́n lè kọ̀ọ̀yàn. Jà fún mi. Ṣé o ò ṣàkíyèsí pé Ìrọ̀rùn ọlá ò sínú ilé yìí láti bí ìjẹta? Èmi kò ń wò ó. Àwọn mo rò pé orí ó kọ̀ tilẹ̀kùn mọ́ rí ni. Èyí náà mọ̀ pé tó bá ti ń bínú báyìí bó ṣe máa ń tirẹ̀ mọ́ ilé mi. Àkọ́tẹ́ mi lónìí ẹ̀ tó fi sílẹ̀. Ó dà kò sínú ilé yìí o. Mo ti lọ wo yàrá ẹ̀ wò láàárọ̀ yìí.
mo rí pé ọmọ yìí mi ì mọ ibi tó gbà lọ pẹ̀lú bó dẹ̀ ṣe wà ní condition tó wà ń sìn ṣé irú ẹ̀ ló yẹ kó máa rìnrìn kiri. wọ́n máa pè pé kó máa bọ̀ ṣó ti tọrọ ẹ̀ ni ẹ wo ọmọ yẹn ṣé ọkùnrin bá ní kí wọn náà máa kó bọ̀ sí wàá kó lọ. tí ẹ̀gbọ́n ṣé wọ́n rí àwọn èèyàn tó sí ẹ nítorí kò yé mi ó mọ̀ pé ó ti ń kó sínú ilé yìí ṣá. àmọ́ ṣe bí ọ̀rọ̀ ọmọ yín là ń sọ owó ń tẹ̀lé. ẹ á máa sọ tiẹ̀ náà mọ́dún tẹ́lẹ̀ yìí méjì tí mo ní náà nìyẹn láti ẹ náà ti ń kó pẹ̀lú èjì ẹ yìí kí n má lè mọ ọkùnrin kankan mọ́ ẹ àti ẹ̀gbọ́n pé yẹn ó ti tẹ́lẹ̀ báyìí sí wọn ti rọ́kún kọ́nà bá a sọ láyé àtàlàfíà ká gbóhùn ìyá ká gbọ́ tọmọ ẹ jọ kí wàá ti yín o àǹtí ṣáà mọ̀ ọ́ tí ì sọ wọn tí àti ọmọ ládùúgbò pé ẹ ti ń dàgbà wá sọ fẹ́ gbọ́ mi tábùrù ẹ bá tún bí ọmọ yìí tó bá fi bí ọmọ yìí ìtìjú ni fún ẹ ládùúgbò o ti gbọ́ ìtìjú ńlá ni o èrò dájú gbọ́ èrò tètè gbé tẹ́lẹ̀ láwọn fífi ẹ mò ń sọ fún ẹ o tọkùnrin ò bá tòsí ẹ tòsí ọkùnrin ibi táyé wà sí nìyẹn tòsí ẹ bọ́kùnrin tí ò bá ṣẹ́jú sí ẹ ṣẹ́jú sí ó ti yẹ ẹ sìn má kó sínú ilé mi. wọ́n lè kọ̀ọ̀yàn sílẹ̀ o ọ̀rẹ́ ẹni ó lè kọ̀ọ̀yàn sílẹ̀ o tó rẹ̀ ní abínibí ń dání ènìyàn ẹlẹ́rù ara wọ́n bu àyà ènìyàn òwe ọlọ́run. ìdààmú ayé lè pọ̀ lápọ̀jù. ibi ló wà. my love. fóònù ẹ máa rìn ìgbàtẹ̀ kan mọ́ sí ló ń pè ẹ́. kí ló ń pè mí fún. kí ni wọn ò lè pè é fún. náà kí ló ń pè mí fún láti ìjẹta tó ṣe ń pè mí mi ò rò pé mọ̀ sí lóyún mi tí mo ṣe lóyún ọmọ yìí o because tó bá lóyún tí wọ́n go through stress tí mò ń go through yìí wọn ò ní abandon ọmọ wọn láti 3 days ago tó ṣe wà ń pè mí sí yìí who does that ó mi ò lè gbé kọ́ wọn ọlọ́mọdé àpè àyà ìpè aburú títí má gbé ń sìn ọmọ àbàmínú jẹ ni mi ìjà rẹ́dí àti ìbànújẹ́. ó bọ́ sí má reason báyìí náà àwọn tó ń pè ọ́ máa ní reason tó fi ń pè tí ẹ sì ẹ gbé náà kò tiẹ̀ gbọ́n kan tó fẹ́ sọ. ó dá mi ò lè gbé mi ò sí mood bí àti bá ti wà mood. tó bóyá fẹ́ ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni ìjà yìí. tínú ẹ bá ti rọ̀ mo mọ̀ pé wàá pè wọ́n padà bí kò pè kọ́ wọn tó bá pè ẹ́ meanwhile mo fẹ́ sáré jáde jọ mo kó àwọn aṣọ kan sínú laundry tó bá ṣe tán jọba mi fún. no problem. ó ṣe dé akọ́tẹ́ kẹrẹ̀ bó ń bọ̀ sí. ẹbí wọ́n lè kọ̀ọ̀yàn sílẹ̀ o. mi má dùn ó wà tí ì dùn seriously. ṣé ló tọ́. ó ti dá ọba kìí tún fẹ́ lọ fi pa wọ́n gbòòrò lẹ́nu. àṣà ní para wa. bẹ́ẹ̀ tí ẹ rí ó ti ẹ̀dá àǹtí ẹ̀jọ̀ èmi náà fẹ́ ṣe irun mi àǹtí ìrọ̀rùn. àǹtí hello iye onídìrí hello ìyá àbèjì bá mi wá nǹkan ká fẹ́ wọ́n. àǹtí rọ̀ mi ẹ dìde. hello àǹtí àwàládé ẹ gbà wá ọ̀rẹ́ mo máa ṣogun báyìí o. ọ̀rẹ́. Yes. báwo lọ̀rọ̀ ìrọ̀rùn ṣó ń gbúrò ẹ̀. Ìrọ̀rùn again. Yes. What's the meaning of this? Mo ti sọ fún yín countless times pé mi ò fẹ́ máa gbọ́rọ̀ ọmọ ìṣètì mọ́. Ṣé nǹkan mi wà ń bẹ̀ ni? I said I do not want to hear anything that has to do with this Ìrọ̀rùn lady. Kí ló dé now? Ìkẹ́ọlá, wọ́n kan tó ń sọ lẹ́nu. At least tó o bá tẹ̀lé anything tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀. You're supposed to be giving her money for all keeps. Okay. Deji. Please, and for the baby and for the child. Deji. Yes? Can you please get out from my car? Are you serious? Deji, sọ̀kalẹ̀ nínú mọ́tò mi. Ṣé o ti le tó bẹ́ẹ̀ ni? Deji, mo ní kó sọ̀kalẹ̀ nínú mọ́tò because I already told you guys that I do not want to be responsible for this shit. Oh, you don't want to be responsible at all? It's okay. I'll get down. It's okay. Tí bàbá ọmọ bá wẹ̀ ṣe òde lọ gbóyún lọ́wọ́ ẹ̀. I keep telling you that I do not want to have anything to do with her.
ó dẹ̀ ń ṣe bá mi sọ̀rọ̀ yẹn. Èèyàn tó máa ń respect opinion yàn. No, irọ́ tí wọ́n kọ́. Nǹkan tó bá ṣàfẹ́ kọ́ tó bá fẹ́ kí ẹ̀ ṣe no mama tẹnu mọ́. As I said, I do not want to have anything to do with her. Ẹbí wọ́n lè kọ̀yàn sílẹ̀ o. Ọ̀rẹ́ ni. Ẹ káàárọ̀. Ẹ wọlé irú rẹ̀ fẹ́ ṣe. Mi ò ṣe irun mà. Ẹ jọ̀ọ́ má bínú madam ni mo fẹ́ rí. Ṣé kò sí o tó ìwọ̀n tí dé? Kò sí kankan. Mi ò mọ̀ bóyá ń wẹ́ stylist ni. So mo fẹ́ sọ fún wọn pé kó gbà mí síṣẹ́. Torí ẹ̀jọ̀ ẹ̀zà ni mi kò jẹ́ sí irú tí mi mọ̀ ṣe. Àgbé vacancy síta and àwa tẹ̀lé ń wò yìí náà hair stylist ni wá. But inú ògbàlà Yorùbá tí bá rí wọn sì ti bá wọn sọ̀rọ̀ ó ṣeéṣe kó gba èmi náà kí gbogbo àjọ máa ṣiṣẹ́ papọ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo lè fún yín ní nọ́mbà mi? Okay, nọ́mbà. Tó bá ti wà round ẹ pè mí máa mọ̀ tí mi máa bá wọn sọ̀rọ̀. Ẹ ṣé gan. Yes ma. Ẹ ṣé gan. Ojú gbòòrò. Yáyà. Yes ma. Ẹ ṣé ẹ jọ̀ọ́ pè mí o. Kò sí wàhálà. Ẹ ṣé gan. Yes ma. Èwo ló ń jẹ́ inú ọgbà Yorùbá mi ò gbọ́ inú ọgbà Yorùbá ṣé woman yẹn ló sọ bẹ́ẹ̀ o mo túmọ̀ inú ọgbà Yorùbá ìtumọ̀ ẹ̀mí pé tí Ìbàdàn bá fi lè rí wọn pẹ̀lú condition tán wà yẹn wọ́n yọ níkẹ́ nìkan quit ìfẹ́ nìkan fún kíni. wọ́n máa gbà wọ́n. ó fẹ́ wá gbàjẹ́ lẹ́nu mo tún wá fún mi nọ́mbà. lẹ́nu ẹ̀ yà. àwọn èèyàn wicked ṣá. ṣé wọ́n forúkọ wọn fún ẹ. ṣé oṣù ìwọ ló máa quit fún wọn èmi kẹ àwọn èèyàn wicked o ìwọ ló máa dá dúró èmi kẹ. Ọlọ́run máa jẹ. Exercise is good for the body ní kí olú ẹ̀ kó wá máa rìn kiri gbogbo inú compound àbí. Kó wá bá mi wẹ́sẹ̀ mi náà. Ẹ ṣe ìyá wa o. Bóò ni? Wà pa. I'm okay, sweet. Thank you. Kí ni mo rí tí mi ò sọ fún yín náà? Mo rí ex-boyfriend ẹ̀, baby daddy ẹ̀, àbí kò tí ẹ yé mi. Mo ṣàrí, bọ́bọ́ yìí ti move on pẹ̀lú life ẹ̀ o. Seriously, ó ti move on pẹ̀lú life ẹ̀. Kò yé mi, ta ló ń sọ? Ṣé o ní boyfriend méjì ni? Ikeola, of course. I saw him today with his new girlfriend. Oh my goodness. Tó bẹ́ bó ṣe ń kiss. Tó ń romance ara wọn, mo ní oh my God, see love. See love. Ibi tí mo jó obìnrin gan mo fọ́. Ọmọ yẹn fine. Fine girl ni baby. Seriously, like do you know what? Ọkọ tí mo rí ni pé bọ̀bọ́ yẹn ti move on pẹ̀lú life ẹ̀. It's better kí ìwọ náà ṣe kí ni? Kó move on pẹ̀lú life ẹ̀ o. Mo ń sọ tèmi sìn o. Ayọ̀ọ́lá, ọ̀tọ̀tọ̀ èyí àná ìgbín. Ṣùgbọ́n rẹ̀ la pera wa. Ṣó wá jẹ́ ká máa bánú ara wa jẹ́ ni? Bánújẹ́ how? Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù náà. Mo ṣe máa bánú ẹ̀jẹ̀. I'm saying this for her to move on with her life. Mo ṣe máa bánú ẹ̀jẹ̀. Babe, ṣé inú ẹ bàjẹ́ ni? Oh God. Mi ò bánú ẹ̀jẹ̀ o. I'm saying this for you to move on. If you're like to move on pẹ̀lú life ẹ̀, ó ti move on. Kóun náà move on. Kí lẹ ní lè bí ìgbà láti mú. Ọlọ́run ìwọ ni mo gbọ́kàn rẹ lé. Ìwọ ni àpáta àti ààbò mi o. Ọba tí kò kí ń dojú tì ní. Dákun gbèjà mi jà. Ẹ má bọ̀ sí. Dákun gbọ̀rọ̀ mi rò wá. Wọ́n ní ìrètí pípẹ́. Ó máa ń fa ìrẹ̀wẹ̀sì ọkàn. Màmá ṣe jẹ́ kó pẹ́ àánú mo bèrè fún ààyè. Ẹni tó máa wọnú ayé mi. Tó máa bẹ̀rẹ̀ Ikeola, Ike, sóòótọ́ ni. Ní kíni? Young lady mi mà bá wọ̀ wí ní ìbẹ́ lẹ́jọ́ torí pàṣẹ ta fi nàyálé ibùsùn ló wà fúnyàwó. So ó fún mi ní oyún, ó jẹ́ move on, ó ní ẹ̀fọ́jú àti move on. So sọ mi di abara méjì báyìí mi ti kùn kiri mò ń wọ́pọ̀ kó lè dá kiri ìwọ́dẹ̀ move on inú ẹ̀jẹ̀ ń dún ọlọ́run abẹ̀rẹ̀ inú jẹ́ ni. Ṣé wàá gbé gbogbo ẹnu burúkú yẹn sàn? Yeah, will you shut up that your dirty mouth? Really? Yes. Ó ń sọ̀rọ̀ sí pé mo sọ ẹ́ di dàbí mo ṣe dà. Ta ló sọ ẹ́ di dàbí mo ṣe dà bí wọ́n kọ́ ló sọ ẹ́ di nǹkan tó fẹ́ dà ni?
Did I not tell you that I do not want this thing? Did I not tell you that I do not want to be responsible for this thing? No, mo bieni. I told you, mo sọ fún money. Terminate this thing. I told you to delete this thing. I told you to get rid of this thing. Are you stupid? What is this thing? Ṣé ọmọ tí èmi expect ní this thing? Ìkan tá a jọ ṣe nínú ìfẹ́ nínú ayọ̀. Ṣé ìpínlẹ̀ ìburúkú ni ẹ́? Ìwọ tá a jọ ṣe nínú ìfẹ́ nínú ayọ̀. Wow. Ìgbà tá a ń ṣe nǹkan, normally tó o bá jóbìnrin tó rí ẹ pé ni, ìwọ àti ọkùnrin ẹjọ́ ṣe. Am I supposed to tell an adult pé kò take care tá a bá ṣe nǹkan? Ṣé o bá ń ṣe pé o stupid tó fẹ́ kọ́ lọ́wọ́ waste ìrìn àjò ayé ẹ̀? So you expect me for a whole 5 years? For a whole 5 years kí n má lè lóyún? Ìgbà tá a sọ ìpàdé, did I promise you marriage? Did I promise you marriage? Bikola, you're mad. Bikola, you're stupid. You are stupid. Nuisance. See, babe, do not be bothered about this thing. Nuisance, don't mind that. Bikola, you will be responsible by fire by force. Me? Yes. Responsible for this thing? Yes. I don't even have your time. Supposed to take care of yourself. You're supposed to take care of yourself. Please, put yourself together. Ìwà ènìyàn ni ẹ́. Èèyàn lèèyàn máa jẹ́. It's only change that is constant. Sori, wípé ẹ̀dá kan wọn lágbájá kan ò lè hùwà kan fún mi. Irọ́ ló wà ń bẹ̀ o. Àwa la kàn máa ń dára dé èèyàn dá ẹ̀dá ẹgbẹ́ ara wa. Mo fẹ́ kó mọ nǹkan kan pé ojú tó ń pọ́n iṣẹ́ yìí àpọ́nlà ni o. Sori, gbogbo ìfaradà tó ti ní over time till now ìtókù tó máa lò kò wá tó nǹkan kan mọ́. Sori, kọ́lọ́ ń sọ ẹ̀ láyọ̀ bí wọ́n ṣe ń bọ́ lára igi tí kì í negi lára bẹ́ẹ̀ lọ́nà máa ṣọjọ́ kúnlẹ̀. Tó o bá ti bímọ tán nísìn, the baby will be your comforter. Wàá máa rẹ́ nìkan àbáṣeré fi ọdún ti bí sílẹ̀ fi sílẹ̀. Pa ọkàn ẹ̀ pọ̀ sójú kan sọ́nà kan pípé ntọ́lọ́hún ṣe yìí kò jẹ́ àṣekalẹ̀ fún ẹ. Ṣé o ti bọ̀? No, má kúnlẹ̀. It's okay. It's okay. Ṣé wàá máa mú lọ sókè? Mo lọ sí yàrá yìí lókè. Bẹ̀lẹ̀. It's okay. Babe, sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ǹkan yẹn pé prank ni. Like, are you trying to chase me out of your life? No, kò kí n ṣe prank o. It's not a prank. Lóòótọ́ ex-girlfriend mi ni. Yes, our date truly. We dated for so many years. In fact, mo ti ẹ̀ mọ̀ pé ó ti tó 5 years. Àfìgbà tó ń sọ lẹ́kọ̀ọ́ pé 5 years lélẹ̀ tèmi àtòun ti ń date and all of that. Ó mọ̀ pé èmi ò keep memory ẹ̀yin obìnrin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń keep memory ń pa nǹkan pé a ti date for 5 years. So truly we dated. Ex mi dẹ̀ ni a date mọ́. So you expecting a baby? O dẹ̀ ń tọ́ mi? No, point of correction. I am not expecting a baby. She is expecting a baby. Yes, because òun lọmọ wù ló ṣe keep oyún. But èmi gẹ́gẹ́ bí ẹnìkan, I am not expecting a baby o. Mi ò expect ọmọ rárá àti rárá. I'm not expecting a baby. Ike, o fún lady yẹn lóyún. O dẹ̀ abandon ẹ̀. Sọ fún mi, tó bá fún èmi náà lóyún, bó ṣe máa abandon èmi náà nìyẹn, right? Irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn? O ṣe máa lóyún. Ṣé mi àti ẹjọ́ ní agreement sí oyún ni? No, ṣáájú ní agreement oyún náà ò lè lóyún náà. Kí ni reason tó ṣe máa lóyún? Ìgbà tá a bẹ̀rẹ̀ relationship wa ṣe àsọ̀rọ̀ pọ̀ oyún ni. Ṣá agreement? Do we have an agreement that you're gonna be pregnant? Ike. No, ò lè lóyún now. No, babe, má máa sọ bẹ́ẹ̀ mọ́, ò lè lóyún. Má máa sọ̀rọ̀ oyún. Má máa sọ̀rọ̀ oyún, ṣó ti gbọ́? Má máa sọ. Wait. So, relationship or what is on that? It's all about what? FUL.
and fun. It's about fun. I am just having fun. I am just enjoying my life. But she reading here because this life is so simple. It's too short. So moment to buy one, but just enjoy it. So that's just the thing. Showing to time to fair marry. Just let me know and I will free you. That's just the thing. Ike. Babe. No, Jackie land. Showing time to buy one relationship pẹ̀lú mi. Do not cheat on me. Ìyẹn ni mi ò ní gbà. But tó bá ti ṣe tó mọ̀ pé mo fẹ́ marry. Just let me know and I'll free you. Ike, I can see you are sick. Right now, I'm done. You can face your life with a pregnant one. Oh. I'm done. Like D-O-N-E. Done. I'm done with you. Is that a notice? Not a notice, but a final say. Thank you. In fact, mo really appreciate nǹkan tó ṣe náà. Ṣé o pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn obìnrin wọn wà bold enough láti sọ fún ọkùnrin pé àwọn ò ṣe mọ́. But ìwọ instead kò máa cheat on me. Ó kàn sọ fún mi pé okay, I am done. Meaning you're moving on. You have another boyfriend. No problem. You see, you and your new boyfriend, I wish you guys a better life, a good life together. And anytime you guys are planning your wedding, send me invite. I'll come. You're sick. Yeah, thank you so much for your time. You need medical attention. You're sick. Oh, sure, Goni. Thank you. Thank you for your time. Can you imagine? Ele non sorrow. Oh, you. What? Mo fi rọrùn kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà. Mo kó aṣọ tí laundry láti jẹta, òòfọ́. Àwọn ọkọ̀ papi John kitchen látàlí àná, ọwọ́ àǹbẹ̀ òòfọ́. Ṣé tó bá jẹ́ pé ìgbà tí ìwọ́de nílé bó ṣe bá nìyẹn wá dé síbẹ̀? Oh, babe, má bínú. Ó fẹ́ rẹ̀ mí, mo ń feel sick and weak lately. I'm sorry. Like, mo ń feel weak and sick. I don't understand. So, expect me kí n gbẹ sínú ilé, kí n máa bú ẹ, kí n tún máa tọ́jú ẹ àtọmọnú ẹ. So, tó wá expect kí n máa ṣe wàhálà ṣẹlẹ̀. Ọ̀gbun ní gẹ̀yìn náà. Ọ̀gbun ẹ̀kọ́ rí pọ̀kọ̀ ti rọ̀ mọ́ ni. Ìwọ náà máa imagine láti jẹ ìta láti pàṣọ sí laundry kò fọ́. Agbọ́ta fi jẹun náà ṣùgbọ́n abẹ́ kò fọ́. Mo wà very sure pàṣọ tó ń gan fúnra rẹ̀. Ó máa wà ní yàrá tó dọ̀tí mọ́ bẹ́ẹ̀. Babe, that's bad. Yes, now. How will you do such? Tó bá pé ilé ọkọ ló wà, ṣé bó ṣe máa sọ fún ọkọ ẹ̀ pé ó rẹ̀ nìyẹn? No, now. I'm very sure pé ìwà tó ń wò táwọn family fi reject ẹ nìyẹn. Ayola, why are you talking like this? I said I'm weak, I'm sick. Ṣé mi ṣá kìí ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Notwithstanding. No, notwithstanding what? Notwithstanding what? So, ohun tí ẹ̀yin méjèèjì máa ń fojú ọmọ yìí rí tí mi ò bá sí nílé ni. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ni? Ó lóun weak. Yet, ìwọ Bùkúnmi, ò ń sọ pé o káṣọ sí laundry kó lọ fọ̀. Kí ni wọ́n fọwọ́ tí ẹ ṣe? Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọwọ́ ẹ ṣe? Méèdì ẹni. Is she not your friend? Haba! Ọ̀rọ̀ ìjọ mi lójú. And look at you, Ayola. Ìwọ tó yẹ kó o tún correct ọ̀rẹ́ ẹ̀. O tún wá ń pè lọ́bọ̀. Ẹ̀túnjọ́ jáwúra. Is that right? I'm highly disappointed in you both. This is not nice. I better kí sórí yẹn kó dé inú ìsàlẹ̀ ẹ̀kún yín. Because mi ò fẹ́ lip service. Torí tí n bá tún notice àbí mo rírun nǹkan báyìí next time. Most especially you, Bùkúnmi, ilé agajù ẹ lọ. Ìrọ̀rọ̀lá. Because of this your weakness, I think you need to go to the hospital. Lomura, kẹgbẹ́ lọ sí hospital. Tó bá need anything, máa tún fowó sàkántọ̀ rẹ̀. But tó bá ti need anything, èmi ni kò gbé directly. Ṣùgbọ́n, pẹ̀lẹ́, take care of yourself. Have a nice day, sir. Ṣé Mrs. Benson ti wá gba wig wọn?
Bẹ́ẹ̀ ni mà, ó ti rán yàn wá. Àwọn tí mo ní ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ṣẹ́ kọ́ tẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwọn tí ó yẹ kí n revamp nǹkan. Ó kù méjì mà. Ó kù méjì. Ẹ jọ̀ọ́ kí lẹ̀ ń ṣe o? Iṣẹ́ wo lẹ gbà? Tó fi di pé orun kù méjì bẹ́ẹ̀ ṣe pọ̀ tó nínú bí. I don't understand you people. Ṣé mo ẹ rò pé bóyá ẹ̀kọ́ wá ṣeré ń bí ni? Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe máa ṣe iṣẹ́ oníṣẹ́, òun náà lè máa padà ṣe títí yín. Why would you? 2? How many hair did I give you? 4. Cutting yẹn gan. Mo sọ pé ẹ ti parí ẹ̀. Silly thing. Èwo ni mo like o? Mami send owó jọ. Ẹ ká sùn àǹtí. Máa pẹ́ padà. Kí lẹ fẹ́? Ẹ má bínú. Àwọn wo nìyẹn? Sísítà olóyún kan ni wọ́n ti ń wá láti last week. Èwo ni kẹ́dé fẹ́ gbàjẹ́ lẹ́nu èèyàn? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ó wá ṣe. Gbé fún mi. Are you stupid? Mo ní o pè é fún mi. Ò ń bèrè màá. Ẹ wo mi ò fẹ́ wàhálà, ẹ wá máa lọ. Wọn ò sílẹ̀ máa lọ. Ẹ máa lọ. Ọ̀gá wà ní. Ta ló ń pè wọ́n? Ṣé o sọ fún wọn pé wọ́n ń béèrè wọn ni? Mi ì lè kúrò bíbá ìfẹ́ anybody o. Ìwọ ló máa kúrò. Mo mọ̀ pé ó ti fẹ́ lọ ilé ọkọ. Báwo ni o? How are you? Dìde. Dìde, sit down. Kásán, gbọ́ wọn ní pé òun wáṣẹ́. You can't be working with this your condition. Ó yẹ kó máa take time kó máa rest nísìnyí ni. Ọkọ ẹ̀ ń kọ́. Oh, sweetheart, let me tell you something. Kò sẹ́ni tí yóò máa béèrè lọ́wọ́ tí kò rí wí o. You can't continue to be wasting your emotions on people or things like this. Kò sẹ́ni tí ò ní issues ẹ o. Let me tell you something. I don't know why God has directed you to come here, but I'll tell you my own story. Bóyá wàá understand nǹkan tí mo sọ better. Ṣorí èmi tó ń wò yìí, my father was a very influential man. Bàbá mi ní owó lọ́wọ́ dáadáa. Má gbàgbé pé mo sọ pé was because ó ti ṣàìsí. Gbàtọ́lọ̀ máa gbára ẹ̀ dé. Àmọ́ when my father was alive, I was a shielded child. Kò sí nǹkan tí mo fẹ́ tí bàbá mi fún mi, but mi ò ná rẹ̀, mi ò ní ojúlùmọ̀. I didn't have anybody. No friend, no relative, kò sí anybody. The only person tí mo rí, òun náà ni manager dáadé mi. He became my confidant, my everything. Èmi àti ẹ̀ fẹ́ra wa o. A dẹ̀ bímọ méjì. Ọ̀sán kan òru kan ló kọ̀ dédé jáde nílé. I didn't know his whereabouts. I didn't know where he went to. I was even worried. Mo rò pé bóyá kí n lọ sí police station àbí kí n lọ sí hospital àbí nǹkan kan tó ṣẹlẹ̀. Only for some strange people láti wálé láti sọ fún mi pé gbogbo property dáàdì mi àwọn ti rà o. Pé èèyàn kan ló tà fáwọn. Ìyẹn ọkọ tèmi. Ìgbà yẹn ni mo tó mọ̀ wípé ọmọkùnrin ti gbówó mi sálọ. Ó ti gbé gbogbo nǹkan tí mo ní sálọ. Ọpẹ́lọpẹ́ ẹni tó ra one of the properties ló fún mi ní ibi tí èmi àtàwọn ọmọ mi tá a gbé títí tèmi náà dẹ̀ to pick up pieces me together. Look at me today. I'm not doing badly. But you know how I was able to achieve this? Because mi ò fi negativity, mi ò dẹ̀ jẹ́ kí situation yẹn kó affect mi débi wípé mi ò wá nílé function well. So I want you to learn from my own life experience. Kó lè understand wípé kò sẹ́ni tí èèyàn lè sọ wípé mo fẹ́ fẹ́ yìí lè àbí mo fẹ́ fẹ́ yìí. Àfi kó ní ara ẹ̀. Kó ní ara ẹ̀. Àwọn tó bá dẹ̀ wà around ẹ̀ tó bá ń ṣe fún ẹ̀ àwọn ènìyàn ní family ẹ̀. Do you understand what I'm trying to say? So you have to take things easy because ipò ẹlẹ́gẹ́ ló wà yìí. Ìwọ tó dẹ̀rú wàá sọ̀rọ̀ lórúkọ Jésù. Ọkàn ẹ̀ á balẹ̀. Ọlọ́run tó sort me out débi tí mo wà yìí á sort wọn náà out. Thank you so much. Dìde. Mo
ṣé gbogbo tó parí lẹ́kọ̀ọ́ báyìí? Due date me is less than 2 months. No get to anything. Àwọn parents mi ti kọ̀ mí. Àwọn ọ̀rẹ́ mi náà, they are not ready to wait. Tí bá tiẹ̀ lè ṣiṣẹ́ oṣù kan àbóṣù méjì, bá lè fi ra kọ́ fún ọgbọ́n. Àkọ́kọ́ náà, o ò lè ṣiṣẹ́ the way you are, as I've said earlier. Tí gbogbo ayé bá dẹ̀ kọ̀ ẹ́, tọ́lọ́run ò bá kọ̀ ẹ́, you still have everything together. Asukun now, please don't cry. You can't be crying in your condition like this. It is not good for you and the baby. You have to, Shori, emotional oh, need it. Calm down. Shori, next week will because week you are very, very tight and busy for me. Did they say, I need today, sweetheart, today, my darling, today. You know, I swear, like, today. Shori. Deji. Yes. We need a room self-contained. Room self-contained? Yeah. Kí ló ṣe apartment ẹ? Oh, mo kàn feel pé apartment mi yìí ó ti tóbi jù. Okay. Mo feel pé reason nìyẹn tí àwọn obìnrin ṣe ń believe pé mo ti ready láti settle down and all of that. So because of that, I just want to get a new apartment tí ó ju kékeré lọ because I want to live a mini life. Okay. Tó bá yẹ pé reason to fi need many flats ni, then I'll be on the lookout for you. Area mi yẹ ká rí nǹkan kékeré kan tó dẹ̀ máa wá okay. Okay. You understand? Now. One more thing. Okay, kí ni ẹ? Mo fẹ́ ta mọ́tò mi. I want to live a mini life. Stop it! Jọ̀nà, kí ni gbogbo I want to live a mini life yìí? Àti ẹ̀ gbọ́ pé cool apartment mi báyìí fún reason to give bó wà genuine enough. But kí ló ṣẹlẹ̀ pé o fẹ́ tó fẹ́ ta mọ́tò ẹ̀? What are you hiding? You know you can talk to me. Kí ló ṣẹlẹ̀? This mini life of a thing. Deji. Yes. Ibi tí ọ̀rọ̀ dé dúró yìí. I need to tell you the truth. Okay. And you know I can't hide things from you. Yes. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ṣe deal kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀. Ó dẹ̀ kó mi sí gbèsè 15 million naira. What? 15 million naira? 15 million naira. Dídùn náà, ta ló bá ṣe business? Ibo lẹ ti jọ pàdé, kí ló ṣẹlẹ̀, ibo ni ọ̀rọ̀ business, báwo ni ibo lówó wọlé sí? Ibi tó wọlé sí yẹn gangan ni mi ò understand. And that is what I do not understand. Ìwọ náà wo concept báyìí, owó lé mi máa due ní next month. So tí mo ṣe fẹ́ ta mọ́tò mi so that I can start afresh, I can start all over. Oh, okay. Àjọ̀dún kọ́, kí ló ń rí ṣe sí ọ̀tọ̀ wa lẹ́yìn? Any help? Jùwọ́n wo máa tiẹ̀ sọ̀rọ̀ obìnrin sìn, òun ti bá tiẹ̀ lọ tipẹ́tipẹ́. And besides, ọ̀rọ̀ obìnrin kọ́ ló ń ṣe mí. Let's just talk about the issue on ground. It is well. But I will see what I can do to be of help. Please do something. Trust me. Please. Just take it easy. Okay? Everything will be fine. I'm trying. Ṣọkùnrin o. I can assure you things will get better. Ọ̀rọ̀ tó bá jẹnu lọ, ojú la fi ń wo ọ̀rọ̀ náà. Ojú ni òye. Ọ̀rọ̀ tó bá jojú lọ, ètè la fi ń wo ọ̀rọ̀ náà. Obìnrin tó bá lóyún tó wá rí ọkùnrin gbà lọ́wọ́ ẹ̀ pé àti ọkọ tọkọ tún máa ń ṣìkẹ́ wọn ò mọ nǹkan tọ́lọ́ ń ṣe fún wọn. Nothing much. Mo kàn imagine, mo kàn rò, you know. My imagination before everything turn around. Mo kàn rò pé kí mi àti kí ọlá kájọ wà, kó máa bá mi fa ẹsẹ̀ mi, kó máa gbóúnjẹ sí mi lẹ́nu, tó máa bá mi fọwọ́ pa oyún mi, fọwọ́ pẹ̀yìn mi, bá mi fa ẹsẹ̀ mi, tájọ máa jáde, tájọ máa jẹun papọ̀. Do you understand things like that? Káàbọ̀, kò lè possible. Ikeola ti ṣe kíni? Ikeola ti lọ. Ó ti lọ. Ayọ̀ọ́lá.
Ó dá. Èwo ni Ike Ọlá ti lọ pẹ́? Oh, babe, má dá lóhùn. Ike Ọlá ń bọ̀. Should I put like this? Someone cannot even imagine in peace. Ewo gan. Ẹ tàn ara yín. Ike Ọlá ń bọ̀. Ẹ tàn ara yín. Wait for me like imagine Ike Ọlá ń bọ̀. Ti lọ. Àdágbé àdáfà o kò má kí n ṣe pọ̀ṣọ̀ mi. Àjọ̀dún. What's up? Báwo ni? I'm fine. Ó má tó jọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Àti ẹ̀rí break light ẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Ṣé nítorí pọ̀ rẹ̀ wá broke? Ìyẹn là ń fi rí ẹ pẹ̀lú ẹ̀ kí ló dé? Ó wá dẹni tó jápa. Ọkọ Ayọ̀dèjì, it's not about being broke. Èmi ti fílẹ̀ tètè. Ẹ mọ̀ kọ́ ọ̀rẹ́ yín ó sick lórí ṣá. Ó dànù. Kí ló tó sọ bẹ́ẹ̀? Ẹ lè believe pé ọ̀rẹ́ yín fún obìnrin lóyún. Ó dé lọ abandon girl yẹn Toyin sílé. Kó dé kẹ́ni pa ìrárá. Kí ló tó fún lóyún? Ó dànù. Báwo ni wọ́n ṣe mọ̀ pé ó fún yàn lóyún ó àbàdàn ẹ̀? So ẹ̀yin náà mọ̀ ń pa ẹ̀. Okay, see. Ọmọpọ̀ rẹ̀ grown up man. Àti advice ẹ̀ pé kó ṣe the right thing. Bọ́ kó gbọ́. And then kò ń ṣọmọdé náà. But Ayọ̀dèjì, that aside, èmi fún alára mi tó yẹ pé tí mo ń date, I was like, babe, what if ti bá lóyún? Ó ní ṣé òun promise mi lóyún ni? Ẹ wo bọ́ọ̀ bẹ́ẹ̀ náà. Of course. And me, I'm not ready for that. Mo lè date and take over responsible. It's not done. Okay, but right now you need some help. Help? Yes. Because ó broke. Gbogbo nǹkan ló ti ṣe. Even tí wọ́n gan bá rí sí i, ó máa bá káàánú. Ó máa bùn lówó. Káàánú my foot. Ṣé ẹ wo bí agbègbè obìnrin ló ṣe yàn jẹ? Ó rí anybody ò papọ̀ sórí orí táyé ò papọ̀ mú recording náà. Òun ṣe lè fún tọ̀hún, òun ṣe lè fún tọ̀hún. Ó rí wọn máa jà náà. So result ẹ̀ ló ń fèsì yẹn. So I'm not even ready for that. Mo ti fẹ́ gbọ́ rẹ̀ gan sef. So It's okay. Anyway, it's good to see you. Same here. Mo kàn sáré wá ṣe one or two things ládùúgbò iná. I don't even know how to see you yourself. Ó ṣe rí nìyẹn. Alright, still looking good as usual. Alright, thank you. Take care. Life. Ó ga o. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ mà. Yes ma. Ìjọkọ̀ pẹ̀lú ẹjọ́ madam kọ́. Wọ́n ní fẹ́ dé ẹjọ́ kò dé wọn lọ. Mo ti ẹ̀ ti ń pè wọ́n. Àwọn ọ̀gbẹ́lẹ̀ fẹ́ rí àgbẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn ọ̀gbẹ́lẹ̀ fẹ́ rí. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ kò. Ẹ ṣé gan. Mo ti pè wọ̀wọ̀ gbé kọ́ ni. Bẹ́ẹ̀ni, àwọn náà lọ ní wà. Ẹ ṣé gan. Ẹ káàárọ̀ mà. Yes ma. Yes ma. Yes ma. Ṣé tí wàá bẹ̀rẹ̀ ṣe ni? Rárá mà o, mo wá rí madam ni. So àwọn tí wá ní kí n jókòó dé wọn pé wọn ò ní pẹ́ dé. Okay, ó ní kẹ́ jókòó pé wọn ò ní pẹ́ dé. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà, ẹ kú jókòó. Yes ma. Èmi náà ti ń pè wọ́n ṣá, wọn tí ì pìkẹ̀ bóyá ṣe ìjì àbí nǹkan. Màá jókòó dé. Kò sí wàhálà. Ẹ ṣé gan. Yes ma. Alpha, mo wá. Bọ́n mọ̀ pé madam travel pé wọn ò ní wálé ni. Kí ló tó fi ní pé kẹ́lẹ́ lẹ́ni jókòó kalẹ̀? Èmi ti wò pé every time tí ó máa bá ti ọ̀la máa ń sọ fún wọn pé madam ò sí ara ó máa dàbí ẹni pé àṣekà fún wọn. Ló ṣe wá ní kó jókòó tó dẹ̀ mọ̀ pé wọ́n ní wá. With time wọn máa lọ. Kò make sense o, kò make any sense. Ó dẹ̀ mọ̀ pé àwọn olóyún bá máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ ni wọ́n máa jókòó ti customer kalẹ̀ ń sìn. Wọ́n máa lọ náà. Wọ́n máa lọ kí wọ́n máa lé wọn lọ ni. Ṣé customer máa wá ní aláboyún nínú ṣọ́ọ̀bù tí èèyàn expect customer? Wọ́n máa jókòó rẹpẹtẹ. Wọ́n máa lọ. Ẹ ṣé wọ́n fẹ́ lé wọn lọ lé ni. Wọ́n máa lọ tó bá ti yá. Bọ̀ mẹ́ta ni mo rò pé kí ní ìjẹ o. Ṣáà tẹyọ kan ni. Mi ò tayọ kan mi lè jẹ gbèsè o. Bọ̀ méjì ló wà ń bẹ̀. Ọ̀rọ̀ tó bá jẹnu lọ, ojú la fi ń wo ọ̀rọ̀ náà. Ojú ni òye. Ọ̀rọ̀ tó bá jojú lọ, ètè la fi ń wo ọ̀rọ̀ náà. Àdágbé àdáfà o, kò má kí n ṣe pọ̀ṣọ̀ mi. Kò kí n ṣe pọ̀ṣọ̀ mi. Tẹnitẹni, tẹnitẹni o, tẹnitẹni. Ayé mi kò dáa. Ìgbésí ayé mi kò rọrùn fún mi o. Ìfọ̀kànbalẹ̀.
fọkànbalẹ̀ mo mi tọrọ lórí ẹni táyọ̀ mọ́ mi ẹni tákọ̀ mi yàn Ọlọ́run ẹni tí mo fàyè mi kú lè ní wá gbé wá sáyé báyìí ṣàgbékélé mi ò ti padà já sófò báyìí àpèpèpè wọn ò gbé kọ́ látàrí wá sú mi báyìí wọmọ yìí ó jẹ́ koríko yọ mí o ó jẹ́ koríko yọ mí. Hello? Èmi nìkan dẹ̀ ló kù ṣẹ́gun ẹ̀jẹ̀ rẹ̀ dẹ̀ ń gbé ìdènà tó máa bá tèmi lọ ṣé kí n máa sọ ẹ pẹ̀lú ẹ gbọ́ ẹ pẹ̀lú ẹ o. kò kí n ṣe pọ̀ṣọ̀ mi tẹnitẹni tẹnitẹni ó tẹnitẹni ẹrù ẹni méjì kó má ṣe di tẹnìkan ṣoṣo. But irun ṣíwó lórin lánàá náà. mi ò lè dágbé. Mò ń bẹ̀ sọ̀rọ̀ kó dá mi lò irun ṣíwó lórin lánàá. Fóònù wà lọ́wọ́ ẹ̀ àpè ò pì kọ́lẹ̀ ó dẹ̀ tún gbọ́n pápọ̀ jẹ́ kí ìwọ gan fúnra rẹ̀ kó pè. Ṣé mo blame ara mi kí mo gbẹ sínú ilé ni? Kí ló ṣe é? Ìwọ kọ́ ni mò ń bá sọ̀rọ̀ ṣé ò lẹ́nu ò lè sọ̀rọ̀ ò lè sọ bí tó lọ ni? Bùkún mi fi ọmọ yẹn lẹ̀. Ẹ wọ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n dín pẹ̀lú ọmọ èmi mo gbà sílé mo dẹ̀ lè ní kó kúrò nínú ilé. Kí ni problem ẹ̀ lọ tó bá ń ṣọlá ìwà ìtọ́ òjọba ti kúrò nínú ilé yìí ó ti ń fún mi ní stress ó ti ń stress mi nínú ilé yìí. Okay. Kí ló ṣe? Kí ni? Kò sí nǹkan tó ṣe jọ. Ìrọ̀rùn wá gbèsè ìrọ̀rùn bùkún mọ́mọ́ sẹ́. Kò sí nǹkan tó ṣe jọ. Ó ń dẹ̀mọ́ fún yín ni. Ó ń dẹ̀mọ́ fún yín ni ẹ̀gbọ́n mi. Okay. Ọmọ kan tó ṣẹlẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ máa pè padà kí ẹ sáré dákọ̀ ìlú ẹ máa pè. Hello? Kí ló ṣẹlẹ̀? Irú ọ̀rọ̀ ńlá ṣó ń rọbí ni? Ọmọ kan tó ṣẹlẹ̀ mò ń bọ̀ sí ẹ wo nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ mi o ní máa pè yín láàárọ̀ hospital yẹn sì ẹ máa débẹ̀ ó ti yé ẹ ṣáà fojú ẹ má yẹ kí kankan ṣe o ẹ má fọ nìkan lẹ́ẹ̀bẹ̀ mo kàn yín lára o okay. Sọ àwọn wo ló wà mí wá? Not really ma àwọn customer lọ bẹ̀ mí mo lè sọ fún wọn pé travel and àǹtí olóyún yẹn àwọn náà wá lánàá wọ́n dẹ̀ dúró títí dalẹ́. Ìrọ̀rùn èmi náà ti ń try phone ẹ̀ kó lọ pé ẹgbẹ́ kan. Bí ẹgbà tí mò ń ṣe meeting lọ́wọ́ ni jẹ́ ń pè é sìn. Hello Ìrọ̀rùn. Ìrọ̀rùn kan ló ń sọ̀rọ̀ o. Hello. A rush ẹ wá sí hospital. Hospital. Kò pẹ́ ni doctor sọ fún wa pé a ti lose ẹ. ẹ jẹ́ káwọn ti tọrọ lọ́ọ̀lọ́hún wọn bá kó má ti yà lọ́dọ̀ wa o. Wọ́n bá lọ pè mí. Ṣé ìwọ ló fún lóyún? Ọlọ́run ni ẹ, ayé ẹ̀ ti bàjẹ́. Tí o bá ṣẹ̀wọ̀n kó sọ pé ọmọ àlè ni mí, wọ́n máa ṣẹ̀wọ̀n. Five only queen stupid. Ìtẹ́sí kọ́mọ mi jẹ́ nìyẹn. Ẹ̀yin ni dókítà bí? Ẹ̀yin lè ń pààyàn jẹ. Ẹ jọ bọ́ọ̀tì wo ló ní kẹ́ mú wá?
ẹ ṣe sùúrù ilẹ̀ wà yìí ṣe rí àwọn patients mi wà mẹ́ta àtẹ̀sí. ẹ̀mí náà pé wọ́n ṣọ́ ní ìbọn wàdí ẹ̀mí wọn pàṣẹ tù mí. Thank you. Actually, according to the test we carried out on her, we discovered that she was so stressed and depressed. So, I'm sorry. We lost her. Hey! Depressed, Abi. Abi o, ẹ máa rí wí ìjọba bá burúkú ni yín. Kí ni? Kò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe rí? Ìgbà tó gbé wá yẹn, ó ti ṣe wàhálà tó pọ̀ jù ni. Wàhálà ọ̀nà gidi. Ṣọ́nà gidi, ọmọ tó sá kú òlé, ó sá lẹ́nì, ó sá kú òlé nì, tí ó máa pẹ́ kò sá kú òlé, irú okú ẹ̀sìn tó kú yìí kò ní kú. There's nothing we can do about this. Ọlọ́run ló fún yín, Ọlọ́run ló ń dèlú pa. Ẹ jẹ́ ká àwọn kọ́ gbìyànjú ti wá ni. Ǹjẹ́ bẹ́ẹ̀ báwọn professional lé lórí tó bá wọn máa ń gbọ́wọ́ lé? Jẹ́ kó gbé lọ síbi tó ti professional tó ti lè ṣiṣẹ́. Àwọn akúntẹ̀ ọ̀sẹ̀ ẹ máa tọ́ torí owó òwòrè tẹ́ fẹ́ gbà. Ẹ̀yin oníṣẹ́ òṣì. Ẹ̀jọ̀ ń tẹ̀lé nǹkan tí mo kọ̀ máa nílò ni pé mo nílò ìyọ̀kọ̀ láti sign. Because I'm not separate to you. Gbàgbọ́ wọn ọmọ sáyẹn olóbi wọ́n ló gbé wá bí. Kó dáhùn tó gbé wá bí. Wàá sáyìn. Kí ó bá di wọ́n, ókè kọ́sọ́mà nìyí. Àbí ẹ̀yin lè fẹ́ yọ pọ́ọ̀tì ara ọmọ mi tẹ́ fẹ́ lò ó. Nice one! Ọ̀nà tí wọ́n mú yín báyìí. Máa pariwo yín mo pa yé gbọ́. Madam, please, can see me in the office. Àbọ̀dá burúkú ni ẹ. Kó wọ́n rí ẹ̀wọ̀n. Ọjọ́ sọ́tọ̀ lọ́sọ̀tọ̀ mi. Wọ́n wù. Ṣé wọ́n lọ bí? Ṣé wọ́n lọ bí? Tó máa gbọ́ ṣé wọ́n lọ bí? Ẹ̀wọ̀n ojú rẹ̀ wọ́n lọ pa ṣe. Ọlọ́pàá máa arrest ni. Èmi. Àwọn wo? Màá gbẹ̀san. Ẹyẹ kọ́kọ́ dẹ̀ gbọ́dọ̀ sáyìn. Ikú tó pa ọmọ mi gbogbo Nàìjíríà mọ̀. Ṣé abiyamọ lẹ́yìn ṣá? Ẹ kì í ṣe abiyamọ gidi. Wọ́n kọ́ ló máa sọ yẹn. Ẹ ti fi àìbìkítà yín, ẹ ti fi pa ọmọ dànù. Ẹ jọ Yorùbá ní tẹ́nítẹ́ní takísà ní tààtọ̀. Àwọn méjì ló jẹ́ títí yín tẹ́lẹ̀. Ó ti kù yín kú eléyìí sí i. Bóyá kẹ̀kún mẹ́lẹ̀ náà kẹ̀tún pa. Ẹ jọ Yorùbá náà ló tún sọ wípé ikú ẹni ò kí ń di méjì kí inú bí ni. Báwo lójú wa jẹ́ pé nǹkan títí yín di méjì tínú bí yín? Ẹ wo ẹ̀yin náà ṣọ̀fọ̀ nílé yìí o. Ọmọkùnrin tí ó fún ọmọ yín lóyún yẹn bóyá by now bóyá ó ṣe wedding àbí kó máa ṣe naming nílé wọn ni. Ọmọ tó kù yẹn ẹjọ́ ṣe fẹ́ jí kó di méjì padà fún yín ni. Ṣé fẹ́ di méjì kó di bá ẹ wo I am terribly disappointed in you. Tó bá gbé abiyamọ ẹ má dá wọn ẹ má dáyọ̀ lóhùn ẹ tó bá tọ́ ìjọba ìgbà abiyamọ ni ẹ kì í ṣe abiyamọ abiyagbá nìyí. Ẹ wo ẹlẹ́dàá ọmọ ìyá dẹ̀ bí yín ẹlẹ́dàá ìrọ̀rùn ọlá bí yín nítorí pé ọmọ ní oyún ẹ̀dẹ̀ lé síta àdèmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ló dàbí títí yìí tẹ̀ ẹ fẹ́ kọ́ mọ yín perfect ṣẹ́yìn kan perfect ni ṣẹ́yìn kan perfect ni Yorùbá ni wọ́n máa fọwọ́ túbọ̀ mọ́ wọ́n máa fi tó sí fàbọ́ra ní ẹ̀dẹ̀ tí ọmọ yẹn tí tó fi lọ kú ẹ̀gbọ́n kan dókítà sọ dókítà ní depression àti stress ló pa ọmọ yẹn. Ṣé ẹ mọ bọ́mọ ẹ ṣe dọ́dọ̀ mi? Ṣé bọ́ bọ́mọ ẹ ṣe dọ́dọ̀ mi? Jálajàla ló fi dọ́dọ̀ mi. Àwa tó wá ní pé ká tún ṣe tiwa ká tún bá yé gbà ẹ tún mú wa bú. Ẹ continue. Ṣé bóun náà nìyẹn? Ẹ ti pa báyìí. Eléyìí ló kù yìí kù. Ẹ continue. A useless mother. Ẹ sáìnà. It's your business. Wọ́n lọ nídìí tó máa wá sáì. Màmá wọn ní kẹwàá màmá wọ́n ní kẹwàá lọ sáì pé kọ́lé ìṣẹ̀ mọ́mì kí ló ṣe mọ́mì nọ́ọ̀sì dọ́kítọ̀ mọ́mì nǹkan ti ṣe mọ́mì mọ́mì dọ́kítọ̀. Ojú ni òye ọ̀rọ̀ tó bá jojú là ètè la fi ń wo ọ̀rọ̀ náà àdágbé àdàfà ó kó má
máa kí n ṣe pọ̀ṣọ̀n mi kò kí n ṣe pọ̀ṣọ̀n mi tẹnitẹni tẹnitẹni ó tẹnitẹni ayé mi kò dáa ìgbésí ayé mi kò rọrùn fún mi o. ìfọ̀kànbalẹ̀ mo mi tọrọ lórí ẹni tayọ̀ mọ́ mi ẹni tọkàn mi yàn ẹni tí mo fàyè mi fún òun lọ́lọ́kọ̀ tó wà mí lọ òun lọ́lọ́kọ̀ tó wà mí lọ ọlọ́kọ̀ tó wà mí lọ wà mí jẹ́jẹ́ ìrìn àjò ìfẹ́ wa làwọn rẹ̀ yìí o dákun wà mí jẹ́jẹ́ dákun wà mí o wà mí jẹ́jẹ́ o ọ̀rọ̀ tó bá jẹnu lọ ojú la fi ń wo ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó bá jojú lọ ètè la fi ń wo ọ̀rọ̀ náà àdágbé àdáfà o kò má kí n ṣe pọ̀ṣọ̀n mi kò kí n ṣe pọ̀ṣọ̀n mi tẹnitẹni tẹnitẹni ó tẹnitẹni ẹrù ẹni méjì kó má ṣe di tẹnìkan ṣoṣo torí mi ò lè dágbé mi ò lè dàrú mi ò lè dáfà káyé má bá ṣe ẹ̀yẹ mi ó bá dákun kówó tí kúnlẹ̀ abiyamọ dákun jọ̀wọ́ o kẹ́bí má fi mí ṣẹlẹ̀ àpé sótán ọ̀rẹ́ má fi mí ṣẹlẹ̀ àògbé sótán olólùfẹ́ mi jọ̀wọ́.